Hello, everybody. So I'm gonna read Genesis chapter 8, and because I feel like I'm gonna read chapter 9 as well. Ready? Okay. Jẹ́ kí n bẹ̀rẹ̀. Ọlọ́run sì rántí Nóà àti àwọn aláàyè gbogbo àti gbogbo ẹran ọ̀sìn tí ó wà pẹ̀lú rẹ̀ nínú ọkọ̀. Ọlọ́run sì mú afẹ́fẹ́ kọjá lórí ilẹ̀, omi náà sì fà á sì dí gbogbo ìsun ibú àti àwọn fèrèsé ọ̀run, ó sì mú òjò dá láti ọ̀run wá. Omi sì ń padà kúrò lórílẹ̀ lójoojúmọ́ lẹ́yìn 150 ọjọ́. Omi sì fà, ọkọ̀ sì kànlé ní oṣù keje ní ijọ́ 17 oṣù lórí òkè Arárátì. Omi sì ń fà títí ó fi di oṣù kẹwàá, ní oṣù kẹwàá, ní ọjọ́ kìíní oṣù ní orí àwọn òkè ńlá hàn. Ó sì ṣe ní òpin 40 ọjọ́ ní Nóà sì ṣí fèrèsé ọkọ̀ tí ó kàn. Ó sì rán ìwo kan jáde tí ó fò jáde lọ káàkiri títí omi fi gbé kúrò lórílẹ̀. Ó sì rán orírì kan jáde láti ọ̀dọ̀ rẹ̀ lọ, kí ó wò bí omi bá ń fà kúrò lórílẹ̀. Ṣùgbọ́n orírì kò rí bí ìsinmi fún àtẹ̀lẹ́ṣẹ̀ rẹ̀. Ó sì padà tọ̀ ọ́ lọ nínú ọkọ̀, nítorí tí omi wà lórílẹ̀ gbogbo. Nígbà náà ni ó sì nawọ́ rẹ̀, ó mú u, ó sì fà á sí ọ̀dọ̀ rẹ̀ nínú ọkọ̀. Ó sì dúró ní ọjọ́ 7 mìíràn sí i, ó sì tún rán orírì náà jáde láti inú ọkọ̀ lọ. Orírì náà sì padà wọlé tọ̀ ọ́ wá ní àṣálẹ́, sì kíyèsi, ó já ewé ólífì sí ẹnu rẹ̀. Bẹ́ẹ̀ ni Nóà sì mọ̀ pé omi ń gbẹ kúrò lórílẹ̀. Nice. Ó sì tún dúró ní ijọ́ 7 mìíràn, ó sì rán orírì náà jáde, tí kò sì tún padà tọ̀ ọ́ wá mọ́. Ó sì ṣe ní ọdún 650, ní oṣù kìíní 650, ní ọjọ́ kìíní oṣù náà, ó ní omi gbẹ kúrò lórí ilẹ̀. Nóà sì ṣí ìdérí ọkọ̀, ó sì wò, sì kíyèsi, orílẹ̀ gbẹ. Ní oṣù kejì, ní ijọ́ 17 oṣù, ó ní ilẹ̀ gbẹ. Ọlọ́run sì sọ fún Nóà pé, jáde kúrò nínú ọkọ̀, ìwọ àti aya rẹ àti àwọn ọmọ rẹ àti àwọn aya ọmọ rẹ pẹ̀lú rẹ. Mú ohun alààyè gbogbo tí ó wà pẹ̀lú rẹ jáde pẹ̀lú rẹ, nínú ẹ̀dá gbogbo ti ẹyẹ, ti ẹran ọ̀sìn, àti ti ohun gbogbo tí ń rákò lórílẹ̀, kí wọn kí ó lè máa gbà yín lórílẹ̀, kí wọn sì máa rẹ̀ sí i lórílẹ̀. Nóà sì jáde, àti àwọn ọmọ rẹ̀, àti aya rẹ̀, àti àwọn aya ọmọ rẹ̀ pẹ̀lú rẹ̀, gbogbo ẹranko, gbogbo ohun tí ń rákò, àti ẹyẹ gbogbo, àti ohunkóhun tí ń rákò lórílẹ̀, gẹ́gẹ́ bí irú tiwọn, mú wọn jáde nínú ọkọ̀. Nóà sì tẹ́ pẹpẹ fún Olúwa,
ó sì mú nínú ẹranko mímọ́ gbogbo àti nínú ẹyẹ mímọ́ gbogbo, ó sì rú ẹbọ rẹ̀ sísun lórí pẹpẹ náà. Olúwa sì gbọ́ òórùn dídùn. Olúwa sì wí ní ọkàn rẹ̀ pé èmi kì yóò sì tún fi lélẹ̀ nítorí ènìyàn mọ̀. Nítorí èrò ọkàn ènìyàn ibi ni láti ìgbà èwe rẹ̀ wá, bẹ́ẹ̀ ni èmi kì yóò tún kọlu ohun alààyè gbogbo mọ́ bí mo ti ṣe. Wow. Níwọ̀n ìgbà tí ayé yóò wà, ìgbà irúgbìn àti ìgbà ìkórè, ìgbà òtútù àti ooru, ìgbà ẹ̀ẹ̀rùn, ohun òjò àti ọ̀sán àti òru kì yóò dẹ́kun. Ọlọ́run sì súre fún Nóà àti fún àwọn ọmọ rẹ̀. Ó sì wí fún wọn pé ẹ máa bí sí i, ẹ sì máa rẹ̀, kí ẹ sì kún ayé, àti ìbẹ̀rù yín àti ìfòyà yín yóò máa wà lára gbogbo ẹranko ayé. Cool. Àti lára gbogbo ẹyẹ ojú ọ̀run, àti lára gbogbo ohun tí ń rákò nílẹ̀, àti lára gbogbo ẹja òkun. Ọwọ́ yín lé a fi wọ́n lé. Gbogbo ohun alààyè tí ń rákò ni yóò máa ṣe oúnjẹ fún yín, gẹ́gẹ́ bí ewéko tútù ni mo fi ohun gbogbo fún yín. Kìkì ẹran pẹ̀lú ẹ̀mí rẹ̀, àní ẹ̀jẹ̀ rẹ̀, òun ni ẹ̀yin kò gbọdọ̀ jẹ. Ní tòótọ́, ẹ̀jẹ̀ yín àní ẹ̀mí yín bí èmi ó sì béèrè lọ́wọ́ gbogbo ẹranko bí èmi ó béèrè rẹ̀, àti lọ́wọ́ ènìyàn, lọ́wọ́ arákùnrin olúkúlùkù ènìyàn ni èmi ó béèrè ẹ̀mí ènìyàn. Ẹnikẹ́ni tí ó bá ta ẹ̀jẹ̀ ènìyàn sílẹ̀ láti ọwọ́ ènìyàn ni a ó sì ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, nítorí pé ní àwòrán Ọlọ́run ni ó dá ènìyàn. Àti ẹ̀yin kí ó máa bí sí i, kí ẹ sì máa rẹ̀ sí i, kí ẹ sì máa gbà yín lórílẹ̀, kí ẹ sì máa rẹ̀ nínú rẹ̀. Ọlọ́run sì wí fún Nóà àti fún àwọn ọmọ rẹ̀ pẹ̀lú rẹ̀ pé àti èmi kíyèsi, èmi bá yín dá májẹ̀mú mi àti àwọn irú ọmọ yín lẹ́yìn yín, àti gbogbo ẹ̀dá alààyè tí ó wà pẹ̀lú yín, ti ẹyẹ, ti ẹran ọ̀sìn, àti ẹranko ayé pẹ̀lú yín, láti gbogbo àwọn tí ó ti inú ọkọ̀ jáde, títí ó fi dé gbogbo ẹranko ayé. Èmi sì ó bá yín dá májẹ̀mú mi, a kì yóò sì fi kíkún omi ké gbogbo ẹ̀dá kúrò mọ́. Bẹ́ẹ̀ ni kíkún omi kì yóò sí mọ́ láti pa ayé run. Ọlọ́run sì wí pé èyí ni àmì májẹ̀mú mi tí mo bá yín dá àti gbogbo ẹ̀dá alààyè tí ó wà pẹ̀lú yín fún àtìrandíran. Mo fi òṣùmàrè mi sí àwọsánmà. I'm guessing on that one. Òní yóò sì máa ṣe àmì májẹ̀mú mi tí mo bá ayé dá. Yóò sì ṣe nígbà tí mo bá mú àwọsánmà wá sí orílẹ̀, a ó sì máa rí òṣùmàrè náà ní àwọsánmà. Next page. Èmi ó sì rántí májẹ̀mú mi
tí ó wà láàrin ẹ̀mí àti ẹ̀yin àti gbogbo ọkàn alààyè ní gbogbo ẹ̀dá. Omi kì yóò sì di kíkùn mọ́ láti pa gbogbo ẹ̀dá run. Òṣùmàrè náà yóò sì wà ní àwọsánmọ̀. Èmi ò sì máa wò ó kí èmi lè máa rántí májẹ̀mú láéláé tí ó wà pẹ̀lú Ọlọ́run àti gbogbo ọkàn alààyè tí ó wà nínú gbogbo ẹ̀dá tí ó wà ní ayé. Ọlọ́run sì wí fún Nóà pé, èyí ni àmì májẹ̀mú náà tí mo bá ara mi àti ẹ̀dá gbogbo tí ó wà lórí ilẹ̀ dá. Àwọn ọmọ Nóà tí ó sì jáde nínú ọkọ̀ ni Ṣémù àti Hámù àti Jáfẹ́tì. Hámù sì ni baba Kénáánì. Àwọn mẹ́ta wọ̀nyí ni ọmọ Nóà, láti ọ̀dọ̀ wọn ni a gbé títàn ká gbogbo ayé. Nóà sì bẹ̀rẹ̀ sí iṣẹ́ àgbẹ̀, ó sì gbin ọgbà àjàrà. Ó sì mu nínú ọtí wáìnì náà, ó mu àmupara, ó sì tú ara rẹ̀ sí ìhòhò nínú àgọ́ rẹ̀. Hámù, baba Kénáánì sì rí ìhòhò baba rẹ̀, ó sì sọ fún àwọn arákùnrin rẹ̀ méjì lóde. Àti Ṣémù àti Jáfẹ́tì mú gọ̀gọ̀wù, wọ́n sì fi lé èjìká àwọn méjèèjì, wọ́n sì fi ẹ̀yìn rìn, wọ́n sì bo ìhòhò baba wọn, ojú wọn sì wà lẹ́yìn, wọn kò sì rí ìhòhò baba wọn. Nóà sì jí kúrò ní ojú ọtí wáìnì rẹ̀, ó sì mọ ohun tí ọmọ rẹ̀ kékeré ṣe sí i. Ó sì wí pé, ègbé ni fún Kénáánì, ìránṣẹ́ àwọn ìránṣẹ́ ni yóò máa ṣe fún àwọn arákùnrin rẹ̀. Ó sì wí pé, olùbùkún ni Olúwa Ọlọ́run Ṣémù, Kénáánì yóò máa ṣe ìránṣẹ́ rẹ̀. Ọlọ́run yóò mú Jáfẹ́tì gbilẹ̀, yóò sì máa gbé àgọ́ Ṣémù, Kénáánì yóò sì máa ṣe ìránṣẹ́ wọn. Nóà sì wà ní ìrànwọ́ ọdún 50 lẹ́yìn ìkún omi. Gbogbo ọjọ́ Nóà jẹ́ 1000 ọdún ó dín 50, ó sì kú. Mo ti ṣetán. Thanks for watching. Thanks for listening. Be sure to come back next time. Bye.